Àjíkẹ́ ọ̀pọ̀ ọdún o. Adébísí ọmọ kúyè dún ọdún rẹ lọ sí ìmọ̀ṣẹ́ nínú ọ̀la nínú rẹ gbogbo. Adébísí bílẹ̀ lọ́ba wà ní owó de Ẹ̀yìnkùlé lọ́ba wà ní ọwọ́ dẹ̀dẹ̀ yàrá lọ́ba wà ní ọwọ́ ọkàn lé wa. Lónìí mo dé sí Ọlọ́run òkà àti lọ onílò ní jẹ́ ẹni abẹ lọ́wẹ̀. Adébísí Àjíkẹ́ wá dá mi lóhùn ìwọ ní ń pè rí lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀ ọdún. Òní gangan làyájọ́ ọjọ́ bí rẹ̀ ìṣẹ̀dá kójọ́ gbókójọ́ tọ́. Orí kó má jọ fẹlẹ́ ìṣàṣemọ̀ lágbára Ọlọ́run ọba igba ọdún kan ni ó sì mọ̀ jẹ́. Adébísí o Àjíkẹ́ Adémọ̀dágọ́jọ́gọ́jọ́ gbogbo Àjíkẹ́ tí mo mọ̀ pátápátá olóríire náà jẹ́. Àjíkẹ́ tí ò bára mọ́tò wá sí mọ́ kọ́lé ńláńlá. Lẹ́ orúkọ amọ́ro ní àlàjẹ́ àsìmọ́ ròyàn ìwọ́lá Àjíkẹ́ ìwọ́lá jíkí ìwọ́lá jígẹ̀ ọ̀pọ̀ ọdún lónìí yíyan sì kó à ń ṣe yẹ ire gbogbo kó wá orí ire ọmọ kó wá orí ire àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ kó wá orí. Àjíkẹ́ dákun gbéra nílẹ̀ ọ̀dìdè ìwọ ní kí lọ́wọ́lọ́wọ́. Ọpẹ́yẹmí Àkìrètí ló rán mi wá bí ọmọ onírè lónìí mo kì ọ́ ní gbèjègbèjọ ó lọ nínú re ó lọ sí lọ́kàn re ó lọ ṣọmọkì tí ṣiṣẹ́ akin ó lọ́kàn ṣoṣo gbàǹgbàlà tó jẹ́ gbàgbé èdè lọ́la Débísí jẹ́. Ọpẹ́yẹmí lọ́ọ́ ṣe fàlejò ó lọ́ọ́ ṣe fónílé ó ní bí Gàmbàrí bá wọlé Adébísí yóò sì bùtà kó tó mọ́ ọ lọ. Àjíkẹ́ bọ́ tí ṣe náà ni ó sì mọ̀ ṣe lọ. Ipá rí onípín láíláí ó lè mọ̀ ṣe ipá rí ó sì mọ̀ ká ọtí ṣọdún eléyìí iná bó bá tún di lámọ̀ ọdún kájọ fà ikú dẹ́gbẹ̀ẹ́ra ni ó ní fìgbà kankan bọ́ sọnù láàrin wa ọ̀pọ̀ ọdún. Ilé wádìí ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ilé ọmọ Ẹlẹ́yìnkùlé anyinmu sí èébú kọ́ṣe ìbókí àwọn bàbá tó bí ọlọ́mọ ni. Ọmọ Ẹlẹ́yìnkùlé anyinmu sí wọ́n yínmúyínmú ìmú wọn di kínkín. Ọmọ Ẹlẹ́yìnkùlé àáfẹ́rí sí wọ́n fẹ́rífẹ́rí èrí wọn di fẹ́fẹ́. Lẹ́ṣẹ̀ ìbókí àwọn bàbá tó bí ọlọ́mọ ni. Mọ́ dágbọ́jọgọ́jọ ijó ní ijó ẹ̀yẹ rẹ̀ ni ọ̀ní ṣubú dàánù láéláé. Àjíkẹ́ o bí mo bá wá tún kì í ọlọ́mọ alágbẹ̀ẹ́dẹ kò ní wọn bí ǹlẹ́ ọmọ ojúmọ́ kan oògùn tí ò jẹ́ ewé rẹ̀ ló kù kan. Ọmọ alágbẹ̀ẹ́dẹ ọmọ abẹ́ mú jù ló ń kú. Ọmọ bá mi Kazeem Àyànlẹ́yẹ ní ń pè rí lọ́wọ́lọ́wọ́. Ọmọ Yẹmí Ìyábọ̀dé àbẹ̀ ò dákun mọ́ gbọ́dọ̀ dòun ẹnu mi. Mọ̀mọ́ fèyí ṣara kan bí ikú oníjọ́mọ̀ gbà lọ́wọ́ rẹ̀ àrùn oníṣòwò mọ́lẹ̀ bí ewu rẹ̀. Ilé ọ̀pọ̀ ọdún ire ní mo gbọ́n ọmọ abẹ́mú jù ló ń kó ọmọ Ajíbágbẹ̀dẹ sọ̀rọ̀ ní wúyẹ́wúyẹ́. Ọmọ rọ́wọ́ fíná bí alágbẹ̀dẹ ò bá fíná mọ́ ọlọ́kọ́ táládà ni wọ́n mọ̀ múrò lọ́nà oko wa pé bàbá wa ti gbérin jẹ. Èṣù kó sọ̀gbẹ̀rì kó fẹ́ yẹn ẹ̀dọ̀ jẹ́wò yóò wá mọ̀ pé yẹn alágbẹ̀dẹ ò rọrin nílé bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀rọ onírè àrọ̀ bẹ́ẹ̀dẹ́ ìwọ̀fà alágbẹ̀dẹ arọ̀ bàbá ọmọ bíbí alágbẹ̀dẹ rẹ̀ músekele nílé bàbá tó bí ọlọ́mọ ni. Àyè gbélé onírè èèpo sí owó ṣọ́kọ̀ ni onírọ̀ ni àbí onírọ̀ bẹ́ẹ̀dẹ́. Ǹlẹ́ Àjíkẹ́ ọmọ Ajíbágbẹ̀dẹ sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ ọ̀pọ̀ ọdún Àjíkẹ́ ọkùyè dún ọ nífẹ̀lẹ́ yìí dágbére fáyé ọ ní báwọn gbélé wòran òde ayé oníjàlè kí wọ́n pé wọ ni ọ̀rọ̀ gbogbo tí ń pa ọ́ lẹ́rìn yín Ọlọ́run wá níjó pa ọ́ lẹ́kún ọ lè mọ̀ ṣe ipa rẹ̀ ó sì mọ̀ká. Adébísí iléeṣẹ́ rẹ̀ ó wá ní dojúrú ọ nírèlẹ̀ ọ sì mọ̀gá ni ajínigbé onírè ọ̀gbẹ́ láéláé yóò dá fún ọ yóò rọ̀ ọ́ lọ́rùn tọmọtọmọ ọ nírìjà ògún ọ nírìjà èèyàn. Ọtí ṣọdún eléyìí iná ọdọọdún là ń arí orógbó ọdọọdún là ń ara òòsà ọdún wa ní kọdún ká má lè rọmọ òbí lórí àtẹ ọdọọdún lọ sí ìmọ̀bẹ àgbófọwọ́páwú àdàgbàfẹ́rí igi jóbi kọ́ gbó bí àwọn àgbà kan tán fowó sóúnjẹ ọrùn níjọ́ tí wọ́n gbó títí òwú dòkìní ọmọ bí ọ̀bẹ níbẹ̀ṣu ogbó láéláé ló gbọ́ ẹ̀dùn àtẹ̀pẹ́
pẹ́lẹ́sẹ̀ ń tẹ̀nà níkanjú jáde láyé ikú ò wá níjọ́mọ̀ gbà lọ́wọ́ rẹ̀ ilé ọmọ Ẹlẹ́yìnkùlé anyinmu sí ọ̀pọ̀ ọdún ọkùyèdún ọ̀wá nífẹ̀lẹ́ yìí dágbére fáyé ọpẹ́ ẹ̀mí Akírèsí lónìí wọn kì í ọ nígbèjègbè ìjọ ó lọ́dún ayọ̀ ń lọ sí i.